A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣíṣọ lójú awuyewuye lórí ààrẹ àná bí ó ti kéde wípé òun ni ààrẹ tí ìṣèjọba rẹ̀ burú jùlọ nínú ìtàn ìṣèjọba tiwantiwa. Ọbásanjọ́ wá ní ó jọ bí ẹni wípé ipa rẹ̀ ni ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu náà ń tọ̀ lẹ́yìn bí a bá ń sọ nípa àìṣèjọba gidi àti ìwà ìbàjẹ́ misgovernance and corruption. Èyí sì lè tún kọjá àkọọ́lẹ̀ Buhari. Ààrẹ ìjẹta ṣe àfihàn yìí nínú abala kìíní ọ̀kan nínú ìwé rẹ̀ tuntun tí ó ṣíṣọ lójú rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá láti fi sàmì ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ọdún méjìdínlọ́ọ̀ọ́dúnrún 88 tí wọ́n pe àkọlé rẹ̀ ní ọjọ́ àná àti ẹ̀yìn ọ̀la Nàìjíríà. Nínú ìwé yìí ni ó ti bu ẹnu àtẹ́ lu ìṣèjọba Tinubu lórí bí ó ṣe ná 15.6 trillion naira lórí iṣẹ́ ojúnà Èkó sí Calabar tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ànádànù àti àjẹbánu. Bákan náà ni ó kan ìṣèjọba Tinubu lábùkù lórí 21 billion naira tí wọ́n ná lórí ilé ìgbé fún igbákejì ààrẹ Kashim Shettima lákòókò tí ìṣẹ́ ń bá orílẹ̀-èdè fínra, láti ṣe àfihàn wípé ọ́fíìsì igbákejì ààrẹ ni ó ṣe kókó jùlọ. Ọbásanjọ́ ní ìwà ìbàjẹ́ gbilẹ̀ gidigidi nígbà ìṣèjọba Buhari pẹ̀lú àtìlẹ́yìn tó gbópọn láti ọ̀dọ̀ mínísítà ẹ̀ka ìdájọ́ àti agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ Abubakar Malami. Gbogbo akitiyan láti kàn sí agbẹnusọ Buhari Garba Shehu láti gbọ́ èsì rẹ̀ lórí ẹ̀sùn tí Ọbásanjọ́ fi kàn wọ́n ló já sí pàbó. Bákan náà ni Malami kọ̀ àti fèsì lórí ẹ̀sùn yìí bí ó ti ní òun kò tíì ka ìwé ọ̀hún. Pẹ̀lú àkàálẹ̀ ohùn voice note ni Malami fi fèsì wípé àhesọ lásán ni òun ka ọ̀rọ̀ Ọbásanjọ́ sí nítorí òun rántí wípé wọ́n fi irúfẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀ kan Ọbásanjọ́ nígbà tirẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò, òun náà sì mọ̀ nípa rẹ̀. Ó ní níwọ̀nba ìgbà tí wọ́n ti fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ kan Ọbásanjọ́ náà rí, ó ya òun lẹ́nu wípé Ọbásanjọ́ ò ní lè sojú abẹ níkòó láti pèsè àlàyé lórí ìgbà tí wọ́n gbowó ẹ̀yìn, ta ni ó san án, àwọn wo ni wọ́n jọ mọ̀ nípa rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní àwọn àlàyé wọ̀nyí ṣe kókó bí ènìyàn bá ń ṣe ẹ̀sùn, láì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sùn rẹ̀ kò lè lẹ́sẹ̀ ńlẹ̀. Lẹ́yìn èyí ni ọ́fíìsì ààrẹ padà sórí ààrẹ ìjẹta lórí awuyewuye iṣẹ́ àkànṣe Èkó sí Calabar. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán TVC ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Sunday Dare ti ṣàlàyé lórí 15.6 trillion naira tí wọ́n ná lórí iṣẹ́ àkànṣe ojúnà. Ó ní èyí jẹ́ iṣẹ́ àrọ́mọdọ́mọ tí ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún ọrọ̀ ajé. Bákan náà ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Tèmítọ́pẹ́ Àjàyí náà kọ sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X wípé Ọbásanjọ́ rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkan ṣoṣo tí Ọlọ́run dá láti mọ ohun tí ó dára fún Nàìjíríà lẹ́ẹ̀kan náà. Ó ní gẹ́gẹ́ bí ààrẹ tí ó ṣe ìjọba fún ọdún 8 tí kò sì rí iṣẹ́ ojúnà márosẹ̀ Èkó sí Ìbàdàn àti Èkó sí Abẹ́òkúta ṣe, á jẹ́ wípé kò sọ̀rọ̀ tó fẹ́ sọ lórí iṣẹ́ àkànṣe Èkó sí Calabar. Mínísítà fún iṣẹ́ Dave Umahi náà sọ̀rọ̀ láti ìlú Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo. Ó ní iṣẹ́ àkànṣe ojúnà kì í ṣe ànádànù tàbí àjẹbánu. Gẹ́gẹ́ bí mínísítà, òun ní àǹfààní àti ṣàlàyé bí nǹkan ṣe ń lọ sí. Ó ní iṣẹ́ àkànṣe yìí ti dé ìdá 90 nínú ọgọ́rùn-ún 70% work done. Èyí yóò mú ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí bá ọmọ orílẹ̀-èdè. Kí àwọn tó bá ń bu ẹnu àtẹ́ lu iṣẹ́ yìí lọ gba ojúnà yìí. Bí ó ti gbóríyìn fún ààrẹ Tinubu, ó ní àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń jowú rẹ̀, inú ń bí wọn. Èyí túmọ̀ sí wípé ó ń ṣe àṣeyọrí pàápàá jùlọ lórí ohun tí ẹnìkan ò ṣe rí. Umahi ní kò sí bójúbójú nínú iṣẹ́ yìí, kí ẹni bá fẹ́ mọ̀ lọ gba ibẹ̀, ìròyìn ò táfojúbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alága ìgbìmọ̀ Interparliamentary ní ilé aṣòfin Jimoh Ibrahim ti ṣàlàyé ìdí tí ẹ̀sùn tí sínétọ̀ tí wọ́n jáwé gbélé ẹ̀ fún Natasha Akpoti-Uduaghan ṣe sí ọ̀dọ̀ àjọ Interparliamentary Union (IPU) kò ṣe lè lẹ́sẹ̀ ńlẹ̀.
ó ní ènìyàn kò lè ṣe ẹ̀sùn tako ọmọ ẹgbẹ́ aṣòfin mìíràn láti ilé aṣòfin mìíràn. Ó ní IPU kò lè gbé ìgbésẹ̀ lórí ẹni tí kì í ṣe ọmọ ẹgbẹ́. Ó ní Natasha ti dẹ́kun àti máa jẹ́ ọmọ ẹgbẹ́ IPU, ṣùgbọ́n Nàìjíríà jẹ́ ọmọ ẹgbẹ́. Bákan náà ni Natasha kò lè ṣe aṣojú orílẹ̀-èdè Nàìjíríà. Ibrahim ní òun sìn gẹ́gẹ́ bí ààrẹ fìdí-hẹ IPU ní Geneva ní ọdún 2023. Fún ìdí èyí, òun mọ ìṣe àti àṣà wọn. Síwájú àkókò yìí, gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ Inter-Parliamentary ní ilé aṣòfin Nàìjíríà, òun kò bu ọwọ́ lù kí Natasha bá wọn kópa nínú IPU gẹ́gẹ́ bí aṣojú Nàìjíríà sí ààrẹ ilé ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu yóò fi ara hàn níwájú adájọ́ tuntun ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 2025. Ìròyìn jábọ̀ wípé Kanu yóò fi ara hàn níwájú adájọ́ James Omotosho láti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, adarí ikọ̀ agbẹjọ́rò fún Kanu, Aloy Ejimakor, ní ikọ̀ agbẹjọ́rò rẹ̀ ti gbáradì, ṣùgbọ́n wọn kò tíì rí àwọn ẹ̀sùn Kanu gbà láti ọ̀dọ̀ adájọ́ Omotosho. Kanu ni ó ti ń jẹ́jọ́ lórí ìjàǹgbara rẹ̀ fún ilẹ̀ Biafra. Oṣù kẹsàn-án ọdún 2024 ni Kanu tako adájọ́ Binta Nyako láti ilé-ẹjọ́ gíga kí ó yẹra kúrò lórí ẹjọ́ rẹ̀. Èyí ló mú adájọ́ Nyako yẹra, ṣùgbọ́n adájọ́ àgbà láti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kọ ìpinnu rẹ̀. Nínú oṣù kejìlá ni adájọ́ Nyako sún ìgbẹ́jọ́ síwájú láì fi ọjọ́ sí i. Èyí ló mú Kanu lérí wípé òun kò ní fi ara hàn nílé-ẹjọ́ mọ́ títí wọ́n á fi yan adájọ́ mìíràn láti gbọ́ ẹ̀sùn rẹ̀. Ejimakor ní ẹ̀rí ti fi ojú hàn gbangba báyìí wípé Onyedo Maazị Nnamdi Kanu yóò fi ara hàn níwájú adájọ́ tuntun ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 2025. Èyí jẹ́ àṣeyọrí fún wọn. Ó ní wọn yóò tú ẹjọ́ yìí gbọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí ìgbà tí wọn kò tíì gbọ́ rí. Gbogbo ohun tí ó ṣẹlẹ̀ láti ọdún 2015 nígbà tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un títí di ìgbà ìkẹyìn tí ó fi ara hàn níwájú adájọ́ Binta Nyako ti lọ títí kan ẹ̀sùn kòtẹ́milọ́rùn. Gbogbo rẹ̀ ló ti bá fèrèsé lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Bàbá olórin Àṣàkẹ́ Fatai Odunsi ti ké gbàjarè fún ìrànlọ́wọ́ owó lẹ́yìn tí àìsàn rọpárọsẹ̀ dá a gúnlẹ̀. Odunsi, tí ó ní ìpèníjà partial stroke, ni ó rawọ́ ẹ̀bẹ̀ nínú àfihàn fídíò tí ó fọ́n ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Bàbá yìí fi ẹ̀sùn kan Àṣàkẹ́ wípé kò wẹ̀yìn òun wò. Ó ní ìgbà ìkẹyìn tí òun rí Àṣàkẹ́ ní ìgbà tí àìsàn yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú oṣù kẹta ọdún 2022. Nínú fídíò yìí ni bàbá Àṣàkẹ́ ti ṣàlàyé wípé òun lòun bí Ahmed Àṣàkẹ́ olórin, òun sì nílò ìrànlọ́wọ́ owó láti fi tọ́jú àìlera rẹ̀. Ó ní gbogbo ìgbà tí òun bá pe Àṣàkẹ́ ni kì í gbé aago kí ọmọ orílẹ̀-èdè ran òun lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ifásitì United States Johns Hopkins ti sọ lánàá wípé kò lè dín ní 2,000 òṣìṣẹ́ lágbàáyé tí wọ́n á gbaṣẹ́ lọ́wọ́ wọn látàrí òfin ìṣèjọba ààrẹ Donald Trump, pẹ̀lú bí ó ṣe ṣe àdínkù ìrànlọ́wọ́ owó fún ètò ìlera sí ilẹ̀ òkèèrè. Ifásitì yìí ní pẹ̀lú $800 million owó USAID tí wọ́n dáwọ́ rẹ̀ dúró ti wá mú wọn palẹ̀mọ́ àwọn iṣẹ́ tó ṣe kókó. Ifásitì tí ó fìkàlẹ̀ sí Baltimore ní Maryland ni ó fẹ́ lé 1,975 òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè 34 àti 247 ní United States. Ààrẹ US tuntun àti amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àgbà, ọlọ́rọ̀ ìmọ̀-ẹ̀rọ Elon Musk, ti bẹ̀rẹ̀ ìpolongo láti pín owó tí ìjọba ń ná sí méjì pẹ̀lú àfojúsùn láti dẹ́kun ìrànwọ́ owó fún àjọ USAID. Ifásitì Johns Hopkins wà lára àwọn tí ó fara kááṣá òfin yìí jùlọ. Ìbẹ̀rẹ̀ oṣù kẹta ni ààrẹ ifásitì Ronald Daniels ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ sí àwọn akẹ́kọ̀ọ́ àti akàwégboyè wípé àtìlẹ́yìn owó láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀
tó ìdajì owó tí wọ́n ń rí lò, bí ó ti ṣe àfihàn àtìlẹ́yìn àti ìbáṣepọ̀ àtayébáyé tí ó wà láàárín ifásitì àti ìjọba. Ó wá ṣe ìkìlọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́, olùṣèwádìí àti akàwégboyè yóò bẹ̀rẹ̀ sí rí ipa tí òfin ìjọba yóò ní lára ètò ẹ̀kọ́, ìlera àti òògùn jákèjádò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.